ẹ wá wo bí ẹlẹ́wọ̀n mẹ́rìndínlógún ṣe sá lọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n ní Nasarawa. Iléeṣẹ́ alámòójútó ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà ti fìdí ìròyìn kan tó ń jà káàkiri múlẹ̀ pé àwọn ẹlẹ́wọ̀n kan kọlu àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ọgbà ẹ̀wọ̀n New Kefi nípínlẹ̀ Nasarawa lẹ́kùn àríwá Nàìjíríà tí wọ́n sì fọ́ ọgbà ẹ̀wọ̀n náà sá lọ. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ NCS Umaru Abubakar fi léde ní òwúrọ̀ ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025 yìí ló ti fìdí ìròyìn náà múlẹ̀. Ó sọ nínú àtẹ̀jáde náà pé àwọn ẹlẹ́wọ̀n yìí kọlu ẹ̀ṣọ́ aláàbò ọgbà ẹ̀wọ̀n tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n láti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ọ̀hún. Ṣèbí ìjó ojú bá ríbi ní bí wọlé ẹ̀fẹ́ àfẹ́wé àwọn ẹlẹ́wọ̀n náà ti na pápá bora tí wọ́n sì fẹ́ lọ bí ìjì. Ẹlẹ́wọ̀n mẹ́rìndínlógún lójúbà ìhòòrò sá kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n bí àwọn òṣìṣẹ́ ṣe ń gbìyànjú láti mójútó ìṣẹ̀lẹ̀ ọ̀hún. 5 nínú wọn farapa yánnayànna tí 2 nínú wọn sì wà nílé ìwòsàn ìjọba. Abubakar ní àwọn ti mú díẹ̀ nínú àwọn ẹlẹ́wọ̀n náà torí ẹgbẹ̀rún sàámú wọn kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ o. Ọ̀gá àgbà fún àjọ tó ń mójútó ọgbà ẹlẹ́wọ̀n Sylvester Ndidi Nwakuche ṣàbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n náà tó sì pa á láṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lójú ọ̀gbagadì. Bákan náà ló gbé ìkìlọ̀ janlẹ̀ pé tí ìwádìí bá fi hàn pé òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà, irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ yóò rí ìjìyà òfin. Kò dín ní ẹgbẹ̀rún 5 ẹlẹ́wọ̀n tó ti sá kúrò ní àwọn ọgbà ẹ̀wọ̀n jákèjádò Nàìjíríà láti ọdún 2020. Lára àwọn ìṣẹ̀lẹ̀ fífọ́ ọgbà ẹ̀wọ̀n sálọ tó wáyé láìpẹ́ yìí jọjọ ni àwọn ẹlẹ́wọ̀n 12 tí wọ́n sá kúrò júbà ìhòòrò lọ́gbà ẹ̀wọ̀n Kòtòǹkàfé tó wà nípínlẹ̀ Kogi lóṣù kẹta ọdún 2025. Bí àwọn ẹlẹ́wọ̀n náà ṣe sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ni a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ, nítorí a ò tí ì sọ ọ̀rọ̀ tó kúnná lórí rẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà nínú oṣù karùn-ún kò dín ní ẹlẹ́wọ̀n 7 tó ti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun látàrí òjò àrọ̀rọ̀dá tó rọ̀ lóru ọjọ́ Ìṣẹ́gun 20 oṣù karùn-ún ọdún 2025 yìí. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n náà Umaru Abubakar fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Abubakar ṣàlàyé pé àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọn yóò ṣe rí àwọn ẹlẹ́wọ̀n yìí mú padà sọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀wẹ̀ kò dín ní 100 ẹlẹ́wọ̀n tó ráàyè sá lọ kúrò ní ọgbà ẹ̀wọ̀n kan tó wà ní ìlú Suleja nípínlẹ̀ Niger lọ́jọ́ 24 oṣù kẹrin ọdún 2024. Ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2024 ní iléeṣẹ́ tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n ní Nàìjíríà NCS kéde pé ẹlẹ́wọ̀n 200 kan làwọn sì ń wá lẹ́yìn tí wọ́n sá lọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n ìlú Maiduguri nípínlẹ̀ Borno. Ìròyìn tèyí kò ní jù báyìí lọ fún àkókò yìí. Ẹ má gbàgbé o láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, bẹ́ẹ̀ ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin òkè ìpínlẹ̀ Kwara. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì inú mọ́dúndún ẹsẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún mi lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.